ìjọ jẹ́ gbàdúrà o. Gbogbo àwọn ọmọ wa ti gba boarding pass tọkọ tó sọ pé airline ò gbọ́dọ̀ gbé ọmọ kankan wọnú Iraq o. Gbogbo wọn ti gba boarding pass tán o. 180 owó boarding. Kódà wọ́n ti tó gbogbo báàgì wọn wọlé. Wọ́n ti tó báàgì wọlé pẹ̀lú lífti. Ọmọ 15 gbèsè dé. Ẹ kú dédé wòye gbogbo èèyàn olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Ṣé ẹ̀ ń gbọ́ àwọn agent òfò wọ́n ṣe ń pariwo, wọ́n ṣe ń sunkún. Wọ́n ní wọ́n fẹ́ kó àwọn ọmọ 15 jáde pé wọ́n stop wọn ní airport. Ìjọba ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, a bẹ̀ yín nítorí Ọlọ́run. Ṣáájú gbogbo ẹ̀yin èèyàn, gbogbo ẹ̀yin abiyamọ ayé tẹ̀ ní sọmọnù, ẹ bá mi ṣe àṣọ yìí. Ẹ jẹ́ kó débi tó ń fàdé. Ìjọba a bẹ̀ yín nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́. Ẹ má jẹ́ kí wọ́n kó àwọn ọmọ jáde lọ sí Iraq mọ́. Torí wọ́n tún lè lọ dàbí ọgbọ́n kan fi nǹkan míì sínú kíní wọn. Ẹ má jẹ́ kí wọ́n kó ọmọ jáde lọ sí Iraq mọ́. Kò sí Nigeria embassy ní Iraq. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ ìgbésí ayé àwọn ọmọ kó jọ yín lójú. Nígbà míì àwọn ọmọ yìí wọ́n máa ń lo nǹkan bá wọn sọ̀rọ̀, so wọn tiẹ̀ kí ń mọ̀ ọ̀ǹtì tán bá débi tí wọ́n ń lọ. Ẹ má jẹ́ kí wọ́n kó àwọn ọmọ lọ sí Iraq mọ́. Kò sí embassy. Nígbà tí ọ̀rọ̀ Libya ṣẹlẹ̀ tán na ọmọ, ẹ rí pé nígbà tá a pariwo ẹ̀ síta, wọ́n tètè dìde torí pé Nigeria embassy wà ní Libya. Nigeria embassy ò sí ní Iraq. Ẹ má jẹ́ kí wọ́n ìjọba bẹ̀ yín nítorí Ọlọ́run. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ẹ̀ni fojú sunkún ọmọ, ẹ bá wa ṣe àṣọ yìí kó dọ́dọ̀ ìjọba, kó dọ́dọ̀ native. Ẹ má jẹ́ kí wọ́n kó àwọn ọmọ lọ sí Iraq mọ́. Ẹ má jẹ́ kí àwọn agent burúkú ṣe rí pé àwọn agent yìí owó tó máa jẹ nìkan làwọn mọ̀. Àwọn ò mọ̀ bóyá káwọn ọmọ yẹn kú. Wọ́n non stop àwọn ọmọ, wọ́n sunkún pé owó wọgbó. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá wa ṣe àṣọ yìí. Ẹ má jẹ́ kí wọ́n kó àwọn ọmọ lọ sí Iraq mọ́ àbí ẹni ìlú tí ò bá ní Nigeria embassy. Ṣé wá rí ẹ̀yin agent ẹ̀ ń káwọn ọmọ lọ, pàápàá ìtójó lórí yín. Màmá, mo mọ̀ pé ẹ̀yin fẹ́ risk ẹ má wọ Europe mọ́ o. Ṣé mọ̀ wípé ẹ gbọ́dọ̀ underestimate power àbí ẹ gbọ́dọ̀ underestimate power of communication. Àwọn ọmọ tó délé, mo mọ̀ pé ẹ máa ti gbọ́. So tó mì wípé ẹ má underestimate nǹkan tí mo lè ṣe. Ṣó ti yé mi ò lágbára, ìlú tí mi ò ti lágbára nìyẹn. Ìlú tí wọn ò ti kí ń fi ń gbọ́ igbe nìyẹn. Because nígbà tí mo send mails wọn download, but ní ibi tí mo wà yìí, mo mọ àwọn organizations tí mo lè reach out sí. Pàápàá ìjọba ìlú yìí tí bá kó nǹkan tí mo ní nípa yín fún wọn màmá, tí mo kó fún wọn àti date of birth yín àti everything. Tó bá investigate yín, tí mo dẹ̀ fún wọn ní àwọn tó máa béèrè nípa yín lọ́wọ́ wọn màmá, ẹ má risk pé kẹ́ má wọ Europe mọ́. Mo bẹ̀ yín, ẹ má risk ẹ, kò worth láti risk ẹ torí ẹ láwọn ọmọ káàkiri. Ẹ sọ fáwọn agent yín tó ń kú kéréje tó wà lábẹ́ yín torí ẹ sọ fún mi pé ẹ̀yin nìkan lẹ ní license, ẹ dẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú NAPTIP. Ẹ sọ fún wọn pé ẹ ṣe Iraq mọ́. Tí wọ́n bá mú ọ̀rọ̀ yín wá bá mi pé ẹ ṣì ń kó àwọn ọmọ lọ sí Iraq, pé agent ṣì ń kó àwọn ẹ̀yin lẹ máa hold responsible màmá. Ẹ ní like ẹ má díẹ̀ mi, ẹ má underestimate power communication. Ṣó ti yé yín pẹ̀lú ìtòrọra ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ yìí, ó yẹ kẹ́ mọ̀ wípé àwọn kan jùmọ̀ kan lọ ajira wa lọ ti jàkadì kọ́. Ẹ má underestimate power of communication. Ẹ má dé ìjọba ìlú ìdẹ máa ń listen. Àwọn international organizations náà máa ń listen téèyàn bá ní evidence. Mo mọ̀ ju nǹkan tẹ́lẹ̀ bóyá mo mọ̀ lọ o. Màmá, ẹ má jẹ́ kí wọ́n kó àwọn ọmọ lọ sí Iraq ní ọ̀ndà yín mọ́. Tí n bá tún gbọ́ màmá, ẹ máa ní mi láti deal pẹ̀lú o. Ẹ máa ní mi láti fight o. Mi ò ní kẹ́ má ṣiṣẹ́ yín o. Ẹ ṣe in a proper way. Kò sí Nigeria embassy ní Iraq. Ìyàtọ̀ dẹ̀ fi ń ja àwọn ọmọ yẹn, ó ti pọ̀ jù. Àwọn ọmọ mi tẹ́ bá dẹ̀ ń kó lọ sí àwọn ìlú kéréje. Ẹ make sure pé wọ́n sign contract. Ẹ dẹ̀ make sure pé nǹkan tẹ́ ni wọ́n fẹ́ lọ ṣe ni wọ́n lọ ṣe. Ẹ má parọ́ fún wọn. Ìjọba ẹ láti come sínú case because àwọn people ìtogun náà ń bá àwọn ọmọ yìí sọ̀rọ̀. So a lè sọ pé àwọn ọmọ yìí ò gbọ́ràn torí pé wọ́n máa ń múṣẹ́ sí wọn lórí. Ẹ mọ báwọn fọ́n wa na ìgbà yẹn ṣe ń ṣe tó ṣe ń lo nǹkan gbáyàn. Togun tàṣẹ náà ń bá àwọn ọmọ yìí sọ̀rọ̀. Ìjọba immigration mo ń calling out, ẹ má jẹ́ kí wọ́n kó àwọn ọmọ láti airport lọ sí Iraq mọ́. Tá bá dẹ̀ rọmọ tó ṣe orí burúkú táyé ẹ fẹ́ bàjẹ́ tó lọ by road kó lọ máa ran. Èyí tó tẹ̀sẹ̀ tó ń kó wálé torí pé wọ́n ní passport wọ́n ní copy. Tó bá gba passport ẹ lọ́wọ́ ẹ ní copy lórí phone ẹ. Ṣé photocopy kó fi sínú ibi tó máa tọ́jú ẹ̀ sí. Ìwọ ọmọ tó bá ti lọ by road ajẹ́páyé ẹ bàjẹ́ wọ́n ló fọwọ́ ara ẹ ṣe ra ẹ̀. Èyí tẹ́ ń kó lọ by ẹ̀yin ìjọba ẹ̀yin immigration ẹ má allow kọ́kọ́ mọ lọ sí Iraq mọ́. Ìyà náà lọ fi wọ́n jẹ o. Kò sí Nigeria embassy níbẹ̀ o.
ẹ má aláwẹ̀ o tabade ké sí yín response mélòó àwọn international organizations náà help àwọn ọmọ tó ń bọ̀ nílé yìí o màmá yìí ẹ bá wa sọ fún ètò jó lórí wọn tí n bá tún gbọ́ pé ẹ kọ́ àwọn ọmọ lọ sí Iraq màmá ẹ fẹ́ risk láti má wọ Europe mọ́ pàápàá London honestly kékeré la gbọ́n tó fi ń ta ni mi ò ní parọ́ mọ́ yín o in tó wà lọ́wọ́ mi ni màá kó fúnjọba ìlú yìí I'm telling you ẹ dẹ̀ ní fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ sí yín ẹ má kó àwọn ọmọ lọ sí Iraq mọ́ kò sí embassy Nigeria embassy ní Iraq ẹ dẹ̀ gbé bẹ́ẹ̀ àwọn ọmọ tẹ́ bá dẹ̀ ń kó lọ sí àwọn ìlú míì ẹ ṣe in a proper way ẹ fún wọn ní contract ẹ jẹ́ kó sign contract ẹ má jẹ́ kí wọ́n máa ṣe ju nǹkan tẹ́ agree pọ̀ máa ṣe ni kó ṣe mama ẹ sọ fáwọn agent yín kéréje kí wọ́n stop ẹ̀ tán bá stop ẹ̀ mama èyí tí n bá mọ̀ pé ó ń jáde lọ sí Europe nínú yín àpò ń wá sí ìlú ìyàtọ̀ sẹ́yìn ẹ máa ní mi láti tackle torí wípé pàápàá ẹ̀yin ní tí mo mọ̀ nǹkan tí mo ẹ má díẹ̀ mi torí àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ pé mo mọ̀ tí mo mọ̀ ẹ má díẹ̀ mi ò ń ba ayé èèyàn jẹ́ o bọ́ mi ní jẹ́ kẹ́ ba ayé àwọn ọmọ wa obìnrin jẹ́ torí ẹ̀yin náà bímọ obìnrin àwọn ọmọ yín dẹ̀ wà káàkiri ẹ ní láìkẹ̀ láti risk ẹ o ẹ stop ẹ ní káwọn agent yín má ṣe iṣẹ́ Iraq fún yín mọ́ ẹ stop it àwọn ọmọ tó lọ lẹ́sìn ó yẹ kẹ́ ti mọ̀ pé àwọn ibi tí mo lè reach out sí kò ṣe kéré mi ẹ má jẹ́ kí n reach out sáwọn ibì kan nítorí yín torí pé mo láwọn evidence mo lè kó sílẹ̀ fún yín o nípa yín o ẹ stop ẹ sọ fáwọn agent yín kan stop ẹ má ṣọmọ lọ sí Iraq mọ́ tí n bá tún gbọ́ pínpín màmá tí n bá tún gbọ́ pínpín ìjọba ẹ̀yin náà tún wá help wa ẹ má jẹ́ káwọn ọmọ travel láti airport gbogbo ẹ̀yin abiyamọ ayé náà tẹ́ ẹ̀ ní opportunity láti sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní platform tí yín ò ní bàjẹ́ àwọn ọmọ yóò ní dọmọlọ́mọ ẹ ṣí àṣọ yìí ẹ̀yin náà ti gbọ́ voice note yìí pé inú ń bí wọn pé àwọn ilé ìfẹ́ máa pa ọmọ ni kán máa fi pa owó ẹ ṣí ẹ̀ṣọ́ yìí kó lè débi tó máa dé kíjọba rí kí immigration rí kí everybody rí pé say no to Iraq ẹ má ká ọmọ lọ sí Iraq mọ́ ẹ káàárọ̀ ire o.